òyì sátidé Ọ̀ṣun ti máa ní jìgìjìgìjìgì. Ìbò t'Ọ̀ṣun ọ̀tẹ̀ yìí yóò lágbára díẹ̀ o. Ìdí tí ó sì fi lágbára díẹ̀ rèé. Kò sẹ́ni kankan tó sọ̀ fún nínú àwọn méjì tí ẹjọ́ ń fà á mọ́ra wọn lọ́wọ́. Adémọ́lá ò lè sọ pé ó sọ̀ fóun. Aráàlú kó Adémọ́lá jẹ púpọ̀. Ṣùgbọ́n ó ti donígbó ó pín sí méjì. Àkọ́pẹ́ Ìbàdàn ó lóun ọ̀kọ́ ti wò mọ́. Àwọn ìlú yìí ti dá sí méjì méjì. Àwọn olóṣèlú àwọn alágbára ni wọ́n gbé à ń bọ̀ lọ́wọ́. Àwọn olóṣèlú nísìnyí sábà máa darí bíbò ó ṣe lọ. wọ́n rí wọ́n lé wọn bá. Aráàlú ní àǹfààní láti dìbò wọn síbi ó wù wọ́n. Àwọn aráàlú wọ́n ní àǹfààní láti dìbò wọn síbi ó wù wọ́n. Tí ọ̀sẹ́ nìkan tó lè mú wọn sí. wọnú àgbọn wọ́n rí. Ṣùgbọ́n tó wà ń bẹ̀rẹ̀ o. Àwọn olóṣèlú ńláńlá àtàwọn àgbà àdúgbò ó bẹ̀rẹ̀ látòrí àwọn lọ́balọ́ba. Wọ́n máa ní influence lórí ìbò. Tí a bá ní máa predict ẹ̀ níbi tí mo jókòó sí. Nílùú Ẹdẹ o. Nílùú Ẹdẹ o. bẹ́ẹ̀ ò fẹ́ ẹ̀yin abanijẹ́. Bọ́sàn bá padà tó bá dòru Adémọ́lá ni wọ́n ó dìbò fún. Torí ó gbìyànjú ó ṣe dáadáa. Ìlú rẹ̀ lẹ́dẹ́ ó ṣe dáadáa síbẹ̀. Ìfẹ́ ti dá méjì báyìí. Iṣẹ́ ọwọ́ Adémọ́lá yóò sọ̀rọ̀ fún nífẹ̀ẹ́. Tòró tún fẹ̀ náà ṣe. Ọlá àwọn títì kan tí àwọn ará Ifẹ̀ ò fọkàn sí pé wọ́n lè là. Ó ṣe afárá abẹ́yẹfò. Àwọn olóṣèlú ńláńlá kan sì ti ń la tán. Àwọn kan ti ń kó nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ mi lábẹ́lẹ̀. Ìbòwò ọ̀dà ìsìn púpọ̀. Ìbòwò fún Nurudeen Jackson bàbá oníjó. Ìbòwò yẹn máa dá ìsìn fún díẹ̀. Ní ọ̀sà bẹ̀bẹ̀ òkè lẹ́ẹ̀mẹ́wàá ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ níkiri. Òwe ní fi máa sọ̀rọ̀ torí èmi kọ́ ni INEC tí ó kéde ìdìbò. Bí wọ́n bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbogbo orí wọlé lẹ́ẹ̀mọ́ ẹ̀ẹ́dógún ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀. Ìbò 2026 yìí lọ́sùn ọmọ lágbára díẹ̀. Ìdí tí ó fi lágbára láàrin Adélékè àti Àǹbọ̀ ni wípé ìbò tó kọjá yẹn àwọn Arẹ́gbẹ́ṣọlá wọ́n ṣiṣẹ́ abẹ́lẹ̀ fún Adélékè. Wọ́n ga tan lábẹ́lẹ̀ wọ́n ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n lélẹ́yìí wọ́n ti dá ẹgbẹ́ wọn kó wọ́n ti dá ẹgbẹ́ wọ́n dá kókó. That is to say kí kálukú kọ́ gbọ́mọ rẹ̀ dání. Ọ̀run lẹja sì wá sáyé. Tó bá wá jẹ́ pé wọ́n yẹ̀ wò láàrin àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ó ṣeé ṣe kẹ́gbẹ́ kan ọmọ wọlé nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí ò sí garanti pé ó wọlé ṣùgbọ́n ó lè bàbùjẹ́. Ẹgbẹ́ tí ò ní wọlé yẹn ó lè bàbùjẹ́. Ọ̀run lẹja sì wá sáyé. Ntọ́ jẹ́ kí ìbò ọdún ní kọ́ dá ìsìn nìyẹn. Owú jíjẹ a máa pààyàn. Ta lowú kọ́kọ́ máa hàn léèmọ̀ jù nínú ọkùnrin àtobìnrin?
owú jíjẹ a máa han ọkùnrin léèmọ̀ a sì máa han obìnrin léèmọ̀. sùtá tí máa dá sára ọkùnrin ni pé yóò fọkùnrin lẹ́jẹ̀ rúru ọ̀dẹ̀ lè fa kú òjijì. silent killer ni wọn ò ní mọ̀ pé rònú ìyàwó ẹ̀ lọ́pa. ṣùgbọ́n tóbìnrin owú wọn bá àdìdé bíi pé wọ́n lè gbé nǹkan jẹ. owú a máa ya obìnrin ní wèrè tí wọ́n ń pè ní depression. tí ó máa dá sọ̀ tí ó máa ṣe jágajàga tí ó máa wọṣọ tí ó yẹ kó wọ̀. ó lè jí láàárọ̀ kùtùkùtù Monday kó tó gbogbo góòlù mọ́ra láì lọ pátì wíkẹ́ndì. tẹ́ ẹ bá ti ń fura sóbìnrin tí kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ títí ń gbọ́wọ́ yẹn owú wà lára ẹ̀. 75% ti wèrè tí ń bẹ ní Nàìjíríà wèrè aláṣọ ni ẹ lè mọ̀. ẹ̀bẹ̀ lòmí sọ̀rọ̀ tí ò tọrọ tí ó dá sí bínú. àti ẹ̀ tí ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká máa wo two fighting lórí títì ó ti ń dínkù báyìí. níjọ́hun ẹ lè kọjá láàrin títì láàrin wákàtí 2-3 ẹ ti rán tí a ká sọ mọ́ra wọn lọ́rùn àti à ń jọ yẹ̀sẹ̀ síra wọn. Ọlọ́run ti ń dín gbogbo ẹ̀ kù báyìí. nínú àdúrà téèyàn máa gbà láyé téèyàn bá wálé tó bá wáyé tó rí ilé ayé wá tó wáyé tó bí ọmọ yọ kọ́lé tó gun mọ́tò tó dáa tó sì jẹ́ ní ọyẹ bọ́ bá ti wò rí èèyàn náà ò tiẹ̀ tráfù lára àwọn ìrìn àjò hajj wà ńbẹ̀ ó lè lọ ìlú òyìnbó béèyàn ọba wa kọ́lé láyé kọ́mọ kọ́ èyí tí àwọn ọmọ rẹ̀ jáde sùkúù tán tí wọ́n mọ̀ pé ọlọ́mọdé àwọn ògbérù lé yìí iye ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa lénìí èèyàn mélòó ló lè gbàdúrà kọ́lọ́njó wọn padà family house àwọn káwọn ọmọ gbé gbogbo létà ń kọ́ ní ìsìn náà bí ó ṣe di family house ń gbọ́ ọba yánu níjọ́ tí wọ́n ń kọ́lé Adébísí èdè kan wọ́n kọ́lé mi bí ilé Adébísí èso àìní kọ́ ni ọgbẹ̀yìn ń tọ̀hún nínú ilé tí bíi 50 àbí 60 rooms wà tí a sì kọ́ pẹ̀lú standard ayé ìgbà náà. ilé Adébísí ìdí kan tí a bá kọ́ tòlẹ́ẹ̀tì sí nínú àwa tá à ń sọ̀rọ̀ tẹ́ ń gbọ́ mi láàárọ̀ ẹ̀ mélòó ló lè lọ bẹ̀ pé mo fẹ́ rẹ́ǹtì ilé síbẹ̀ ìgbà tí yí lọ lórí ẹ̀. àwọn nǹkan kan wà tẹ́ ẹ bá ṣe sínú ilé láàrin 20 ọdún 30 ọdún yóò mọ̀ bá ń bẹ̀ bẹ́ẹ̀. àwọn mọ́tò kan wà tẹ́ ẹ bá ń gùn láàrin 30 ọdún 15 20 ọdún kò tí ì ní kúrò lójú títì. àwọn mọ́tò kan wà tó bá ti pọ́dún 3 ọdún 4. wọ́n wá wọ́n rí wọ́n lé wọ́n bá. ó ti mọ̀ pé mọ́tò ya 2000 kìíní kan lélẹ̀ 2002 ni ṣé 2002 ní sá. ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tí a ti lò nílùú òyìnbó fún bí ọdún 18 wọ́n wá tún tà ní a wá tà sí Nàìjíríà ní tòkunbọ̀ lẹ́yìn wá àràlẹ̀ tún wá ń wẹ̀. ẹ wo mọ́tò tẹ́ ẹ ti lò fún bí ọdún 18 20 ọdún kẹ́yìn wá tà kẹ́ni ọ̀rà ó tún wá lọ mọ́ wẹ̀. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́lẹ̀gbà ẹlẹ́gbà ẹ máa ṣọ́ra o tẹ́ ẹ bá ń gọ̀kadà ẹ máa ṣọ́ra tẹ́ ẹ bá ń gọ̀kadà o èké dáyé àṣà àdápò mú o. wọ́n mú àwọn ọmọ kan olè táwọn máa ń jà tí wọ́n specialize lé lórí ní olè orí ọ̀kadà wọ́n fẹ́ràn láti máa dá ọ̀kadà dúró wọ́n wo ọ̀kadà yẹn tó bá tuntun dáadáa ọ̀kadà tó tuntun dáadáa ọlọ́kadà ni wọ́n máa ń jà lólè wọ́n dá ọ̀kadà ìdúró àwọn méjì ni wọ́n sọ pé yóò gbé wọn débi báyìí iye tó ọlọ́kadà bá lòun ọgbà wọn ò ní náà
tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ti débi tí ó farasin díẹ̀ bí inú igbó tàbí bìkan tí èèyàn ò sí púpọ̀ ọwọ́ àṣálẹ́ ni wọ́n sábà máa gbé àwọn ọ̀kadà tí wọ́n bá ti gbé ọ̀kadà tí wọ́n bá ti débi ó farasin wọ́n pè ọwà tí wọ́n bá ti dúró tí wọ́n páàkì tọ́lọ́kadà bá dúró èkó ṣe bí ẹni pé òun fẹ́ máa fún ọlọ́kadà lówó eléyìí ò lọ́lọ́kadà ó kọjú sí. ẹlẹ́ẹ̀kejì yọ̀ọ̀yọ̀ kùmọ̀ nínú kínní kóńdó ọwọ́ rẹ̀ tó fi sínú àpò kínní yẹn bíi ọmọ odó kékeré bí ọmọ odó báyìí tí wọ́n fi máa gún yẹn ni ó wá jẹ́ kékeré. ọmọ odó tá a wí wọ́n ti rán àpò dọ̀ fún un tí wọ́n bá ti yọ tó bá ti yọ láti inú àpò dọ̀ ọlọ́kadà tó kọ̀yìn sí yóò kàn ṣàdédé gbọ́ gbàá tó bá gbọ́ nípa àkọ́ rẹ̀ kò sí olúwa ẹ̀ bó ti wulẹ̀ kó strong tó yóò dojú bolẹ̀ yóò ṣubú ni. àìmọye èèyàn bẹ́ẹ̀ àìmọye ọlọ́kadà tí wọ́n ti fi kóńdó lù lórí bẹ́ẹ̀ tó ti kú. títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ wọ́n o. wọ́n sì bá owó tó tó mílíọ̀nù lọ́nà 30 nínú àkáǹtì kan nù wọn. kẹ́ ẹ lè bá a mọ̀ wípé nǹkan kékeré tírìbù kan èyí tó o lè tẹ́ ẹ jàjàjà tẹ́ ẹ fi ní 34 million nú àkáǹtì síbẹ̀síbẹ̀ náà ẹ sì tún ń kọ̀ǹtínú. wọ́n bi wọ́n léèrè pé bóò ni ẹ ṣe wá máa rọ́kadà tà wọ́n láwọn ti ní báyà ẹni tí ń bá wọn rà. bí wọ́n bá ti pe báyà yẹn pé ọjà ti wà ńlẹ̀ o ọ̀kadà 1 million ọ̀kadà 1 million 2 ọba ti fún wọn 200 àbó fún wọn ní 400 300 bọ́ bá ṣe tuntun sí ni wọ́n pín láàrin ara wọn ọwọ́ dẹ́njọ́ náà nu. wọ́n pín láàrin ara wọn ọwọ́ dẹníjọ́ náà nu. wọ́n á máa gbé méjì lójúmọ́ bí wọ́n bá gbé méjì bí wọ́n bá gbé mẹ́ta lójúmọ́. ṣé ẹ rí i pé gọbọ ẹni. ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhun. wọ́n wọ́n rí wọ́n lé wọ́n bá. ọwọ́ ìjọba tẹ̀ wọ́n o. irú àwọn olórí burú yìí kí ló yẹ kí ìjọba ó ṣe fún wọn. tí wọ́n bá jẹ́ ìjọba ìgbésẹ̀ wo ló gbé lórí wọn. tó o bá jẹ́ ìjọba irú ìgbésẹ̀ wo ló yẹ kó o gbé. bọ́rọ̀ báyìí bá ṣẹlẹ̀ lórí àwọn méjèèjì. ọlọ́kadà tí wọ́n ti dẹ́mìí ẹ̀ lógbòdò ló ń ka o. àwọn méjèèjì jẹ́wọ́ wípé àwọn ọlọ́kadà táwọn ti dẹ́mìí ẹ̀ légbodò wọn ò lóǹkà. èèyàn bá wà nípò tó jẹ́ bí ìjọba tàbí tó bá jẹ́ aláṣẹ lórí nǹkan burúkú tí wọ́n ṣe yìí ìgbésẹ̀ wo ló yẹ kéèyàn ó gbé fún wọn. àwọn ọgbọ́n burúkú yìí kí ló fà á níbo ló ti wá. àwọn ọgbọ́n àtètè burúkú yìí ṣé àìríjẹ yìí náà ló fà á ní àbòsí. ṣé oríṣiríṣi ìwòkuwò táwọn ọmọ wa òde ìsìn tí wọ́n ń wò lórí fóònù tí wọ́n ń gbé lọ́wọ́ ìlọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́ ẹ̀kọ́ ni àbíbò. ọlọ́mọ ṣàánú nàìjíríà o. káwọn kan ó dìde kí wọ́n wò sòsòsò pé ẹjẹ́ á lọ léèwé ẹjẹ́ á lọ káwọn ọmọ léèwé. tá a bá kó àwọn ọmọ léèwé àwọn olùkọ́ wọn àtijọba a máa béèrè owó lọ́wọ́ wọn. tíjọba bá fún wa lówó a dá wọn lẹ̀. bẹ́ẹ̀ náà ni à ń gbé èèyàn à ń gbowó ránsọ́ọ̀mù. àwọn tí a kọ́kọ́ ti gbé ṣáájú wọn ti bà wọ́n jẹ́. àṣìrá àwọn tí ń san ránsọ́ọ̀mù bá wí. ṣé wọ́n wàá fẹ̀mí wọn dì ní àbíbò?
wọ́n sá ní fẹ̀mí ayé wọn dí kí wọ́n pẹ́ torí owó odidi èèyàn ẹ̀mí ẹ̀ ọ́ lọ wọ́n gbéyàwó ẹlòmíì wọ́n gbọ́kọ ẹlòmíì ọlọ́run kó yọ wá Nàìjíríà. ẹ jẹ́ n sòdodo ọ̀rọ̀ àwọn tó bá fẹ́ kàmpé fún wa nínú àwọn tó fẹ́ ká dìbò fáwọn tí ó bá lè fẹ̀mí wa balẹ̀ lórí síkírọ́rìtì kí wọ́n mọ̀ wulẹ̀ gbé kàmpé dọ́dọ̀ wa tí wọ́n bá lè kàmpé fún wa lórí síkírọ́rìtì pé ọ̀nà àbáyọ rèé ọ̀nà táwọn gbà ṣe nìyí tí síkírọ́rìtì Nàìjíríà tí ó fi dáa. ọ̀sán kéèyàn mọ̀ ní àpò ju kéèyàn ní àpò tí ń sanwó nù lọ. nígbà àwọn orílẹ̀-èdè kéréje bíi Benin bíi Togo bíi Ghana bíi àwọn Burkina Faso tí wọ́n ní pọ́blẹ́mù tí wọ́n ń gbógun ti oríṣiríṣi sùmọ̀mí tí ń wáyé àwa ìlú tó lọ́ba tó níjòyè. ẹ wọ àwọn ọmọ tí wọ́n lọ kó ní yáwọ́tà ibo ní àpé òun àwọn ọmọ tí wọ́n kó lórí ire yẹn ọbàjọba ló kọjá tán díẹ̀ ló kù èyí tí wọ́n sẹ́nu tí wọ́n fi bá ìjọba Jonathan jẹ́ àwọn ọmọ Chibok tí wọ́n lọ kó tí wọn ò rí gbà padà. àwọn tí wọ́n ń polongo ń gbà náà ẹ bá wa dá àwọn ọmọ wa padà o wọ́n yà àwọn abiyamọ kan àwọn eléyìí ọ̀pá àwọn ò ní sùn àwọn ò ní jẹun báwọn ọ̀bá ráwọn ọmọ ẹ̀ òṣèlú tún ti wọ̀ àwọn náà wọ́n sponsor wọn ẹ dúró ẹ máa gbé bánà lọ́wọ́ káàkiri ẹ já ráǹkì wọn gbogbo nǹkan yẹn náà ní ń wáyé báyìí. ìjọba Bọ́lá Ahmed Tinubu ni mo rọ̀ kí wọ́n bá wa gbégbèsè lórí tí wọ́n ń pè ní security ní Nàìjíríà. irú èèyàn wo ni Gbẹ̀ngà Adébóyè? àwọn kálukú ni màá sọ̀rọ̀ rẹ̀ sáá. Gbẹ̀ngà Adébóyè ṣe gbá Gbẹ̀ngà Adébóyè ṣàwo. ọ̀pọ̀lọpọ̀ ò súnmọ́ Gbẹ̀ngà Adébóyè tí wọ́n ń sọ pé àwọn mọ̀ Gbẹ̀ngà Adébóyè. àwa kọ̀ọ̀kan súnmọ́ àwọn míì tún súnmọ́ jù wá lọ èèyàn dáadáa gbáà ní Gbẹ̀ngà Adébóyè jojúmọ́ nínú rẹ̀ sì máa dùn kò ní ọjọ́ kan ìbànújẹ́ rí ìjọ tẹ́ ẹ bá rí Gbẹ̀ngà Adébóyè tó bá fi dorí kodò tí nǹkan bá ba Gbẹ̀ngà Adébóyè nú jẹ́ ẹ wádìí ẹ̀ wò dáadáa ó lè má jọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ní sábà máa pọ̀ jù nú ẹ̀. Gbẹ̀ngà Adébóyè jẹ́ ọlọ́gbọ́n onísùúrù bó tiẹ̀ jẹ́ pé òun náà ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ ọlọ́run èyí dáàyàn pé ṣùgbọ́n n tó borí jù nínú ìwà rẹ̀ òun ni kéèyàn jẹ́ ẹni tó lawọ́ wọ́n lé wọn bá. bọ́ bá ní 10,000 naira ó lè fi 8,000 ṣe sàrà ọ̀nà 2,000 tó kù yẹn ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Gbẹ̀ngà Adébóyè ṣe rí. Gbẹ̀ngà Adébóyè jẹ́ ọlọ́gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ talented tí ọlọ́run mọ̀ àkàndá nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni. ó sì nígbàgbọ́ nínú tó bá mú bírò lọ́wọ́ báyìí tó bá dojúkọ̀wé tó mú bírò lọ́wọ́ ǹtẹ́ mọ̀ rí tó bá ilé dá dúró láàrin ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10 torí ìwé torí bírò ọ̀rọ̀ tí ó kọ jáde. bẹ́ẹ̀ ò fẹ́ ẹ̀yin ọ̀dàlẹ̀. Gbẹ̀ngà Adébóyè kì í mọ́rọ̀ lórí kò lè ṣètò ìṣẹ́jú 10 láì mú ìwé àti bírò kì í ṣe pé kò mọ̀ o ṣùgbọ́n ó fẹ́ kó jẹ́ ní tó. Gbẹ̀ngà Adébóyè kúrè ṣùgbọ́n achievement ẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ní Nàìjíríà yóò múra dáadáa. nígbà gbogbo àwọn èèyàn ń sáré pé mo fẹ́ kọ́lé
mọ́tò tó bá wù ní máa gùn tí ó rà bọ̀dí ó sì wà nílé rẹ́ǹtì ńjọ́ náà ó sì lo mọ́tò bíi 4 nílé rẹ́ǹtì tẹ́ fi mọ̀ pé n tó wù ní í ṣe bóyá kìbá ti kọ́lé láyé àwọn mọ́níjà rẹ̀ bí àbúrò rẹ̀ náà ni ẹ jẹ́ àwọn ní ọmọ tipátipá tí ẹ bá ti gbowó kan àìbẹ́ẹ̀ nílẹ̀ á lọ ṣe báyìí sórí ilẹ̀ yín bí wọ́n ṣe mú un lórí àtìdínú síbẹ̀síbẹ̀ ńkọ́ kò sún ọjọ́ kan nínú ilé ọ̀hún ọkọ́lé ṣùgbọ́n bẹ̀ wọ́n sin sí wọn ò sílẹ̀ lójú ayé ẹ̀ nígbà ó kú tán ni a tún lè yẹn ṣe ni a lọ sin síbẹ̀. Gbẹ̀ngà Adébóyè mú ayé jáǹbútẹ́ ó mú ayé bí ẹni wípé a kàn kọjá nú ẹ̀ ni. bẹ́ẹ̀ bá gbọ́ orí rẹ̀ kan tó kọ ọlẹ́ni tí ò tí ì tó 50 years láyé ó ti kú tó ń ti lọ sẹ́msì ń bẹ̀ ó ní kí la mú wáyé kí la mú lọ́run ọ̀rọ̀ ẹ̀ bí òwe ni tí Gbẹ̀ngà Adébóyè bá wòyàn sùn tó bá wo físàn fún yàn ọ̀hún ṣe kinní kan lọ́wọ́ má tí ì ṣe nǹkan yẹn o torí kò sọ́nà ń bẹ̀ kíní wọ́n wọlé síyàn láṣọ òṣè ni. lẹ́yìn ìgbà tí Gbẹ̀ngà Adébóyè fẹ́ ṣẹgbẹ́ fíbà múlẹ̀ dáadáa ó wá di wípé yes fíbà ń wá ta kàn káàkiri ìpínlẹ̀ ó wà ní Kwara ó wà ní Kogi ó wà lóògùn ó wà lóǹdó ó wà lẹ́kìtì ó wà lọ́yọ̀ọ́ ó wà lẹ́kọ̀ọ́. nígbà náà làwa náà ń sọ pé àwa náà nǹkan ju nǹkan lọ. ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ ní Nàìjíríà tilẹ̀ tòní tọ́mọ́ tó bá jẹ́ pé àwọn freelance tí kì í gbowó oṣù lọ́wọ́ ìjọba ọ̀hún. Gbẹ̀ngà Adébóyè wà lára àwọn tó là wá lójú. Kọ́lá Ọláwuyì ọ̀rọ̀ ayé àtàìmù rí. nígbà tí Kọ́lá Ọláwuyì níṣòro pẹ̀lú àwọn rédíò Nàìjíríà ó lọ Ògùn ó lọ bá Gbẹ̀ngà Adébóyè Gbẹ̀ngà Adébóyè sì mú lọ báwọn ọ̀gá OGVC. wọ́n fún táìmù jọ náà. Gbẹ̀ngà Adébóyè jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹni tí ọ̀kọ́ ra airtime sórí rédíò òun ló ra Fẹ́gò Alpha wà ńgbà náà iléeṣẹ́ kan ló rà á fún lẹ́kọ̀ọ́ 30 minutes tí mo ṣe ní fẹ́ kọ́ tán mọ́ tó bá kẹnu bọ̀ báyìí. látìgbà náà mo ti mọ̀ wípé kéètò ọjọ́ wákàtí 10 nǹkan làlùbáríkà 30 minutes tiẹ̀ ọ̀fẹ́ lálùbáríkà jọ wákàtí 4 míì lọ.